èyí tún ga o nítorí ọ̀rọ̀ tí kò tó nǹkan ọkọ gún ìyàwó rẹ̀ pa. títí di bá a ṣe ń sọ yìí lọ́rọ̀ ọkùnrin kan ọ̀gbẹ́ni dalanvia tó gún ìyàwó rẹ̀ pa nítorí tí ìyẹn kò tètè ṣe tí tó nífẹ̀ẹ́ sí láti máa mú nígbà gbogbo fún un ṣì ń ya àwọn èèyàn lẹ́nu gidigidi. ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún wáyé lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kejìlá ọdún yìí lágbègbè Uttar Pradesh nílùú Valgagad lórílẹ̀‐èdè India lọ́hùn ni. Aláròyé gbọ́ pé ó ti lé lọ́dún 15 sẹ́yìn báyìí tí tọkọ-tìyàwó yìí ti fẹ́ra wọn tí ọmọ 4 sì ti wà láàrin àwọn méjèèjì. Wọ́n ní ojoojúmọ́ ni olóògbé Sundari ẹni 50 ọdún máa ń ṣe tí ìfọkọ rẹ̀ yìí nítorí ó fẹ́ràn rẹ̀ dáadáa. Ṣùgbọ́n ìyáálé ilé náà kò tètè ṣe tí ọ̀hún lọ́jọ́ túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí nítorí tó fẹ́ sáré ṣe oúnjẹ táwọn ọmọ rẹ̀ máa gbé lọ sílé ìwé lọ́jọ́ náà. Bí ọkọ ṣe jí ní nǹkan bíi aago 6 òwúrọ̀ ọjọ́ ọ̀hún rèé tó béèrè fún tíì tó nífẹ̀ẹ́ sí ọ̀hún lọ́wọ́ ìyàwó rẹ̀. Ṣùgbọ́n tí olóògbé ní kó ṣe sùúrù fóun pé ó máa tó délẹ̀ láìpẹ́. Nígbà tó tún máa fi di bí ìṣẹ́jú 10 lẹ́yìn náà ló bá tún béèrè lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n tí ìyáálé ilé yìí tún sọ fún un pé kó ṣe sùúrù kó fún òun bí ìṣẹ́jú 10 sí i. Ìbínú ni ọkọ yìí fi wọlé lọ tó sì yọ idà olójú méjì kan níbi tó fi pamọ́ sí ló bá fi gún ìyàwó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ikùn. Ìgbé oró tí ìyàwó ọ̀hún ké ló jí àkọ́bí wọn ọ̀gbẹ́ni Sylvia sílẹ̀ látọjú oorun ṣùgbọ́n kò lè súnmọ́ bàbá rẹ̀ nítorí ṣe lójú rẹ̀ le koko. Nígbà tí apá rẹ̀ kò ká ohun tó ń ṣẹlẹ̀ mọ́ ni ọmọ ọ̀hún bá tún lọ jí àwọn àbúrò rẹ̀ yòókù bóyá wọ́n á lè bá bàbá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n kò sẹ́ni tí ọkùnrin náà gbọ́dọ̀ sí lẹ́nu nínú gbogbo àwọn ọmọ tó ń bẹ́ẹ̀ yìí. Ìgbé wọn ló jí àwọn aráalé sílẹ̀ lọ́jọ́ náà kí ọwọ́ má bàa tẹ ọ̀gbẹ́ni dalanvia ló bá mú orílẹ̀ oko ìrèké kan tó wà ládùúgbò wọn. Báwọn kọ̀ọ̀kan ṣe ń gbìyànjú láti dá a dúró bẹ́ẹ̀ ló ń fi idà olójú méjì ọwọ́ rẹ̀ halẹ̀ mọ́ wọn títí tó fi sáwọ inú igbó ìrèké náà lọ. Àwọn ará àdúgbò tíṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ni wọ́n lọ fọ̀rọ̀ ọ̀gbẹ́ni dalanvia tó àwọn ọlọ́pàá agbègbè náà létí. Kò sì pẹ́ rárá tọ́wọ́ ọlọ́pàá fi tẹ̀ ẹ́ tí wọ́n sì jù ú sákòlò wọn. Ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ọ̀hún tó wà ní ọ̀gbẹ́ni dalanvia ti jẹ́wọ́ pé iṣẹ́ èṣù ló ṣẹlẹ̀ yìí o àti pé òun kò lérò pé ọ̀rọ̀ náà lè di nǹkan ńlá nígbà tó bẹ̀rẹ̀. Ọ̀gá ọlọ́pàá agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ọ̀gbẹ́ni Vivek Yadav fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé àkọ́bí olóògbé náà ọ̀gbẹ́ni Sylvia sọ fáwọn pé wàhálà ńlá náà bẹ́ sílẹ̀ láàrin àwọn òbí òun ní nǹkan bíi aago 6 òwúrọ̀ lọ́jọ́ náà àti pé ṣe ni bàbá òun lọ fìbínú fa idà rẹ̀ yọ nínú ilé tó sì gún ìyá òun yànnà lára títí tó fi kú pátápátá. Ọ̀gá ọlọ́pàá ọ̀hún ní gbogbo ọ̀rọ̀ táwọn ń béèrè pátá lọ́wọ́ baálé ilé yìí ló ń fèsì sí tí kò sì ṣe àwọn ní wàhálà kankan. Bákan náà ló ní láìpẹ́ yìí làwọn máa fojú rẹ̀ bá ilé ẹjọ́ fún ohun tó ṣe. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.